أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا. ماء البسملة في كاس هوكلا وأكل الحمد في صان صلصلا ما شاء الله. وكل على ماهدة هيللا أكلها جائز وشاربها فائز. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي صلى الله عليه وسلم. سلام الله عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn kíkí tọ́lọ́wọ́n àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. mo mọ̀ pé àwọn èèyàn ti ń ṣinu ṣùgbọ́n ṣinu yẹn ò ní ká má lè yòǹbá nàbì kó lò òkè dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí máa ń gbádùn ọlọ́run ayé ẹ̀ kó yòǹbá nàbì Muhammad kó lò òkè kí n gbọ́. béèyàn bá lè wí ẹlẹ́ẹ̀kẹta gbogbo dáadáa tọ́lọ́run ṣe fún un níbàjẹ́ lójú ayé ẹ̀ kò níbàjẹ́ lẹ́yìn ẹ̀. asálátù aláàkọ́ta aṣe àfi kí ọlọ́run. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì tá a ṣe àfi kí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe àfi kí gbogbo àwọn ẹni tí wọ́n ní wá. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mọ̀lánà Sheikh Adam. radiyallahu ta'ala anhu. bàbá alájí àgbà. radiyallahu anhu. bàbá àgbà lámínígun. radiyallahu anhu. bàbá àgbà láàrọ̀. radiyallahu anhu. bàbá àgbà Ashile tọ́lọ́ntà nábì. radiyallahu ta'ala anhu. Owolabi Sheikh Sharif Ahmad Hama'ullah. radiyallahu ta'ala anhu. bàbá àgbà kan pa tọ́lọ́hún. radiyallahu anhu. tànábì. radiyallahu anhu. gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ Ọlọ́run kó kẹ́ wọn kẹtọ̀hún. amina. àwọn tí wọ́n kù láyé Ọlọ́run kó kẹ́ wọn kẹta yé. allahumma amina. Maulana Habib al-Malayin. adamallahu hayatahu. bàbá alájí àgbà tèní. adamallahu bàbá àgbà hayatahu. lámúnigun tèní. adamallahu bàbá hayatahu. àgbà lágbàjì tèní. bàbá adamallahu àgbà láàrọ̀ tèní. hayatahu ajma'in. bàbá àgbà Ashile tèní. adamallahu hayatahu bàbá àgbà shehu. Jídé nílùú Kọ̀tún. adamallahu hayatahu. tó fi dórí bàbá mi àgbà. bàbá tí wọ́n lọ́wọ́ sí èèyàn bí a ń lọ́wọ́ sí ẹ̀dìẹ. كمي القمات عند اللقاء الوجه ما شاء الله. شيخ محمد بن محمد أتدات الله النبي أدام الله حياته. báàmì àgbàlẹ̀ yẹn kọrin ní kílẹ̀ lè pariwo ṣé wò kó lókè dáadáa. ṣéèkù. ẹni bá pariwo ṣé wò ní mọ̀sárì ọmọ. ṣéèkù. bẹ́ẹ̀ bá lè wí kẹta Ramadan tọdún yóò ní jẹ́ ọ̀kan tí ó kù tí ó gbà tí ó fi dágbére fáyé. ṣéèkù. gbogbo bí tí bá mi bá wà àyè rẹ̀ ní kọ́lọ́hún ń ṣe o. amina. àláfíà tọ̀sán tòru ti dájí tá a jẹ́ Ọlọ́run bá rí yọ̀ǹda rẹ̀ fún Allahumma wọn. amin. mo kí kálẹ̀ gbogbo àwọn àjíyàl mo kí gbogbo àwọn tí wọ́n ti lọ mo kí àwọn tí wọ́n ṣẹ́kù bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àbáwá àgbà tọrọ alẹ́ àgbà. أدام الله حياته. gbogbo ohun tí má bẹ wú tí fi sunkún táyọ̀ bèrè kí bàbá yẹn ń ké ni yóò pè yín kí omi ń wá náà ni. Allah. ìbànújẹ́ tó kọjá ẹ̀mí ní jẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn tí wọ́n ṣáájú àlùfáà wa tọrọ alẹ́ ká ní bẹ tó fi dórí wọn tó fi dórí àwọn tí ń bẹ lẹ́yìn àná láwọn kì í dá wọn mọ dúró torí wọn ọmọ wo ní òròlé torí pọ́tọ̀ làkọ́ bí ọ̀tọ̀ làrólé ọ̀tọ̀ sílẹ̀ gbọ́n ọ̀tọ̀ làgbà kéèyàn gba mumtaz nílé kí ó kó gba nàkíbù jáde kò túmọ̀ sí pé tó bá dénú ayé ajẹ́ nàkíbù tó bá jẹ́ pé yóò tún kù lẹ́yìn àlùfáà wa tọrọ alẹ́ tí wọ́n tún wá gbogbo yẹn wọn bẹ́ẹ̀ ẹ̀ níjẹ̀koro lórí wọn. Allahumma amina. ayé ò ní kí yín pé ẹ pẹ̀lẹ́ àná. amina. alibarikọla àná Muhammad. amina. mo kíkàlẹ̀ gbẹ̀yàn ọ̀gá wa tẹ̀ mẹ́mẹ́ torí Ọlọ́run mo wá kí bàmí àgbàlẹ̀ yẹn kọrin níkàlẹ̀. أدام الله حياته. Mawlana Al-Khalifa. أدام الله حياته. Abu Qasim Al-Hariri àfọ̀nímọ̀ kọ́mọ̀ ó ní ṣẹ̀bí wal-walidaini min sa'adati darain. ما شاء الله. kéèyàn ó jọ̀yà kó jọ bàbá ń bẹ́ẹ̀ nù rẹ̀ ayé àti tàlìkìyàmọ̀ bẹ́ẹ̀ bá ti rí yín kọ́mọ̀ wulẹ̀ wá bá mi kì mọ́. harakatan fasahatan ilman wa bahjatan gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́ yọ̀ǹda síbẹ̀. alhamdulillah. ọba tó ti fi wá dùn àwọn àgbàlagbà nínú mọ́ fi wọ́ bá wọn má fi wá bá wọn nínú jẹ́ o. amina. mo kí o gbẹ̀yìn àjíyàl ládàáyẹrí mo kí o gbẹ̀yìn muburijat ẹ̀yìn banat tí Ọlọ́run kó ti àlùfáà wa àtọ̀ralẹ̀ bẹ́ẹ̀ máa fẹ́ kí àtọ̀ralẹ̀ máa ní ìmámù nìsà gbogbo yẹn yín bẹ́ẹ̀ Ọlọ́run mọ yòǹkà yín ẹni tó ti níbùjòkó nu yín Ọlọ́run mọ́ fi bá nínú jẹ́ amina. ẹni tí ò tí nínú yín wọlé Ramadan náà yín Ọlọ́run bá ní yọ̀ǹda rẹ̀ fún Allahumma amin. mo wá kí àlùfáà wa àtọ̀ralẹ̀ أدام الله Sheikh wa حياته. Ismail ẹ kú oríire al-khisal al-hamida min mawa'id ar-rahman
wọ́n ní lágbájá ò níwà wọ́n lẹ́bi rẹ̀ kọ́ òjò ló pa àwọn làákàyè ó béèrè pé sójò mọ́ ń ṣàn wà nù kúrò lára èèyàn ni. ìwà ló sọ yín di ohun tó dá kálukú jọ síbí àsìkò òṣìnú ti tó nàwọn àti extra time báyìí. bí mo ṣe ń sáré bọ̀ ni mo ṣe tó mo wá ń fẹ̀mí bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run dákun torí ọlọ́run mọ́mọ́ disappoint mi lára ọmọ ìyá mi yìí mo ti gbé òrù mi látọ̀dún tí ọ lọ pé tó mo ti miss àwọn ọdún kan ṣùgbọ́n látọ̀dún tó lọ yẹn mọ́dàmọ̀ tí n bá ṣe ń bẹ lẹ́kọ̀ọ́ tó dẹ̀ ṣe súnmọ́ra àwọn tó ṣe dọ́gbọ́n sí ọlọ́run wá ní kí n lè láǹfààní kò sí ohun tó bí o ayé ò ti lora wọn lòkulò fún wèrè mọ́ o ọlápẹ́ wúlò ẹ̀yà yìí ni o àfáàní tẹríba wọ́n níwà ẹ̀kọ́ sì ń bẹ ohun tí mú yẹn ṣègbéraga ń bẹ lára yín ṣùgbọ́n kéwú kọ́ ní sọ̀yàn tó nígbéraga ohun tó ti bá bá lára ẹni tó mú ní ó pàjáde lára ẹ̀ gbogbo ẹni tẹ́ bá di tó mọ kéwú tó nígbéraga kéwú bá wèrè lára rẹ̀ ni o ọba tọ́yọ̀ǹda ti wà àti gbogbo ẹ̀ fún yín àdúrà méjì náà ní í ṣe fún yín lénìí àkọ́kọ́ àdúrà mi ni pé gbogbo ọjọ́ tẹ́ bá mú nọ́mbà ẹ̀ ní ṣìmú Allahumma àmín. torí pé bó ṣe dáa tó yìí nínú tó lè dorí ẹ̀ kodò ní tí yẹn bá ṣìyàwó fẹ́ o bọ́lá bá kádàrá pé yóò dèèyàn láyé níjọ́ tó bá ṣìyàwó fẹ́ bí ó bá tiẹ̀ bọ́láǹsì padà àwọn tó bí ó ṣe wàhálà bọ́lá bá sì kádàrá pé yóò ní dèèyàn níjọ́ tó bá rí títí ẹ̀ mú àwọn ẹgbẹ́ rẹ̀ ó béèrè pé ẹ̀dẹ̀ ní lágbájá ò tẹ́ nídìí mo bẹ̀ lọ́hùn fún yín gbogbo ọjọ́ tẹ́ ẹ bá mú irú yìí tí ìyá tó bí yín dálájọ tó fi yọrú yín lára wọn jẹ́ kí tí ó tún dáa jù bẹ́ẹ̀ lọ. Amina. èyí tó mọ̀ já kò rí mẹ́sẹ̀gì mi fún gbogbo ẹni tó ń bẹ́ ń bí lẹ́nìí àfáwà tọrọ alẹ́ ti ń dà báyìí mo kí bàbá mi Sheikh Mubarak Masha Allah. ọlọ́run fàáfàá ní tẹríba mímọ̀ sí pọ́nlẹ̀ ọba tí ó ní kí àwọn ará wájú ṣe débi rè àtàwọn àti ọlọ́njà náà ṣe débi rè. Amina. àmì kọ́ mo kọ́ ní riyada náà mawhibatu mina rahman ṣùgbọ́n gbogbo ẹni tó bá rí pé ibi tá a lò lọ́wọ́ ìyàwó kan náà ti lò ó tó ń kí wọn abúkọ́símù làhálí onífàlọ́ kánà mọ̀bùká àn bàkẹ́ tó sọ bàbá tàmọ́ ní wàwọ̀ràn ní mọ́jọ kúságo kì í ṣe pé àwọn kan ni wọ́n kọ́ bí ó ti kọ́ mọ̀kọ́mọ̀ ṣùgbọ́n àwọn mọ̀kọ́mọ̀ ti kan ti ṣáájú kó tó kan tiẹ̀ wọ́n ní àfi ká kí àwọn ẹni yìí kú iṣẹ́ kéèyàn máa wá rìn mílà kan kó mọ kí àwọn tó ti rìn tí wọ́n ti bá a débi tó lápẹẹrẹ òun náà fẹ́ ṣẹ́kù ni o gbogbo ọ̀nà téèyàn gbà ṣẹ́kù láyé ti dáadáa táyé fèrè pé lágbájá ṣẹ́kù ọlọ́run jẹ́ ṣẹ́kù mẹ́. Amina. afáwa tọrọ alẹ́ mẹ́sẹ̀gì mi fún yín àti gbogbo ẹni tó ń bẹ ń bí lẹ́nu ni pé kálukú ẹ má gbàgbé àná o. kò sẹ́ni tí ò burú fún rí kó tó di kó dáa fún o. ẹ bá mi bèrè lọ́wọ́ ọmọbìnrin tó mú fóònù lẹ́ni tó ń ya rẹ̀ ní sẹ́fì kówó tróbàkì bí ọdún bíi mẹ́rin sẹ́yìn bí èpogi ló ṣe rí. sẹ́fì tó yà lẹ́ni tá mbẹ́mbẹ́ yìí náà tó bá tún di another 3 years to come kó tún wò kò ní fẹ́ rí tó yà lẹ́ni yẹn mọ́. ṣùgbọ́n gbogbo ẹni tí ó lóore ìdùnnú kalẹ̀ ni gbogbo ẹni tí ò bá gbàgbé àná o. ẹrú ọlọ́run kan bẹ bàbá tó bí ọdẹ ni. gbogbo ọjọ́ tí wàá fi ń ṣọdẹ yìí láyé pátá láàrin ìṣẹ́jú díẹ̀ kí n sọ máìkì lẹ̀. bàbá yẹn ń ṣọdẹ ni ọmọ yìí ò bá ṣe. níjọ́ tí bàbá ẹ̀ bá kú níjọ́ tí bàbá ẹ̀ wá kú ọdún kìíní ọdún kejì àwọn tí ó jọ́ lọ́dẹ bí bàbá tiẹ̀ ń wá ṣèpàdé fún gbogbo ìbọn ohun tí wọ́n ń ṣèpàdé ni pé bí ká sọ pé tó wòlíì kan kú afẹ́yẹn Khalifa bá àgbàlagbà ó ti pé tì tí wọ́n wè ní láwà níhùn wọ́n wá pé tìhun náà wọ́n dáṣọ ọdẹ fún un wọ́n kóbọ̀ fún un wọ́n kẹ́tù fún un nínú kìtáàbù àwọn tí bàbá rẹ̀ fi ṣèjọba ńjọ́ tí ń bẹ láyé wọ́n yọ̀ǹda fún un ìwọ̀n títún lè kárin àgbàlagbà ẹni ọlọ́run lé nínú kí ló dé táwọn àgbàlagbà ń kú tí wọ́n fọmọ́lẹ̀ tẹ́yìn tẹ́ ẹ̀ báwọn ṣèjọba ò kí ń rọ kiri kálẹ̀ yẹn mọ́ ṣebí torí káwa tá a kù ká lè bá a kó ẹyẹ di ẹni tó kú lọ láwọn ṣe pa gbogbo wájọ kan náà tẹ bá nílé àwọn àgbàlagbà fáà tí ń dahoro lẹ́ni kì í ṣe pé bàbá yòó dí dáadáa káni ọmọ tó fẹ́ rólé wọn ló kéré ẹ̀ẹ́dẹ́kùn sọmọ ọdún méje ṣó ṣe kó bá tààtì lé lọ́wọ́ sọmọ ọdún méje ṣe kó kémi ìyáwó lé lọ́wọ́ ṣáàlẹ̀ kó àwọn tójóró ẹ̀ lọ́mọ tó nírọ̀jú orí yẹn lọ́wọ́ ṣùgbọ́n yìí tẹ́ kù tẹ́ bá ti rò pé àwọn tí wọ́n ń lọ yẹn wọ́n bá ti wọ́n lọ ní o ìwọ náà ti mọ ibi tó parí ẹ̀ sí o gbogbo tó kójọ yẹn lè jọmọ̀ rẹ kọ́ ní òjògùn ẹ o ẹ sì lọ dìímọ̀ ẹ̀yìn àgbàfà tẹ́ bá lẹ̀ ní ṣàánú àwọn kéwú mọ́ oúnjẹ ọmọ kéwú lẹ́kọ̀ọ́kọ́ jẹ kẹ́ tó jẹ wọn mọ́ o. ọmọ yẹn wá ṣiṣẹ́ ọdẹ yẹn fún dídí ọdún kan bàbá tó bí wá ojú sí pé wàláhì tó bá kọ̀ tó lónìí ṣiṣẹ́ ọdẹ yẹn gbogbo èèyàn tí jẹyàn láyé àti téèyàn kan jẹrí àti tẹ́nìkan ò jẹrí ní ó jẹ́ kó tó kù láyé. níjọ́ tí ó wàá gbébọn ọdẹ tó gboko ọdẹ lọ Laylah bí ká sọ pé èèyàn ti wọnú gbó ọdẹ láti ìgbà tá a ti jẹ sàárì tán kò wá rẹ́ran pa títí tí ìṣínú fi ń bọ̀. ìṣínú wá dé ló wà pé tọ̀ ṣé wàhálà tí abọ́ òní kò mọ̀ ṣe rè ẹjọ́ òun mọ̀ lọ léjàre mo kí mọ̀ Naija ọlọ́run níjọba jẹ́. Amina. bó ṣe fẹ́ máa lọlé ọlọ́run wá ní kápọ̀nrín kan yọjú sí. inú ẹ̀ ti dùn pé látàárọ̀ tóun ti ṣe wàhálà ẹjọ́ òun pa àpọ̀nrín bó ṣe gbébọ̀ kó yin àpọ̀nrín yẹn níbọ̀ fá àǹtọ́kọ̀ lọ́wọ́ ọlọ́run bá fàgbọ̀nrín lọ́rọ̀ sọ. ó ní má pa mí o
torí pé bọ́ tó fẹ́ yìn yẹn tó bá yìn níbí lára rẹ ni ó ti dáhùn. ẹ̀ ń ṣeré ni abẹ́ ń ṣi èrè. ó kọ́ ọ pé wo kò sí ohun tí Yakubu máa ṣe kọjá kó manage ó tún túbọ̀ ẹ̀ ń gbélé kejì. káà kó kẹ́ ẹ ságbọ̀nrín lára àgbọ̀nrín tún sọ dédé ohun tó sọ lákọ̀ọ́kọ́. nígbà tó di kẹta tó fẹ́ yìnbọn yẹn àgbọ̀nrín ní farabalẹ̀ bàbá tó bí ẹran mi sí ẹ. ṣé lè là ń tẹ̀lé mi. ó wá ń bèrè lọ́wọ́ àgbọ̀nrín pé àwa ọ̀gbẹ́ni sáàrin ẹranko ní bàbá òun gbẹ́njọ́ tó ti kú ni. ó ní bàbá rẹ̀ gbé láàrin ẹranko ṣùgbọ́n Ọlọ́run àmọ́ tiwa bọnú ara wa lọ́nu suratul wa kí àwọn bá ń bẹ̀. wa nushiyakum fima la ta'lamun. àgbọ̀nrín yẹn wá sọ fún pé bàbá rẹ̀ ní kí n sọ fún ẹ wípé tó o bá lè mójú tó ṣẹ́ tó ń ṣe yìí ibi tó ti dèèyàn nu ṣùgbọ́n jẹ́ fún ẹ ní òsì ṣòro náà ibi tí mo náwó sí mọ̀ tọbẹ̀ lọ gbogbo bó ti dèèyàn láyé ibẹ̀ ló ti bá pàdé àṣẹlú tó ń lọ yẹn wọ́n ti ṣàfẹ́kùn ọba tó ń tẹ̀lú yẹn dúró ó ti lé lógún ọdún wọ́n sì ti kábíyèsí ti sàsọ́lẹ̀ kẹgbẹ́ ni tí ó bá jọba nùlú yìí ààrẹ ni ó jẹ́ kò ní jọmọ̀ lú níjọ́ tẹ́ bá pàdé àpẹẹrẹ báyìí lẹ́ẹ̀bàlá rẹ̀ níjọ́ tí ó wọnú ìlú yẹn ó wọnú ìlú yẹn ní déédéé ìgbà tí wọ́n ń kásù bá a lọ́wọ́ tó yẹ ṣẹ̀ṣẹ̀ ńlá báyìí without being rough pẹ̀lú aṣọ tó ti dọ̀tí tó ti ya báwọn ṣe rí wọ́n kàn múlẹ̀ kan náà ẹni lápá ẹni lápá ẹ̀ wọ́n ti mọ ohun tí wọ́n wá ṣùgbọ́n wọ́n dàrú mọ́ lójú ọwọ́ á mú ọ dàfin nígbà tí wọ́n mú dàfin torí àsìkò wọ́n dà lọ́lá wọ́n fi jọba ó wá ní tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kí n gba oyè yìí lọ́wọ́ yín kí n dọba ìlú yìí ẹ bá mi kan àpótí ńláńlá kan tẹ́ ẹ bá ti wá fẹ́ wúyè fún mi níjọ́ tẹ́ ẹ bá ti fẹ́ wúyè ẹ gbà àpótí yẹn wọ yàrá tèmi nìkan tí ń ṣe ìpè bí ẹnìkan kò ní sí mbẹ̀ gbogbo ọjọ́ tó bá ti wá fẹ́ dájọ́ láyé bàbá Laylah orí àpótí yẹn ni ó gbẹ́sẹ̀ sí kó tó dájọ́ níjọ́ tí ó wá dijọ́ kan àwọn aráàlú wa pera ọjọ́ pé ẹ wà mọ́rọ̀ àjàbá ń fà lámìyàtà àjàbù fi níjọ́ tá a ti ń lọ́ba nùlú yìí kò sẹ́ni tí ń gbẹ́sẹ̀ lápòtí rí kábíyèsí tún ti gbé mi wọ̀lú ẹjá bèrè kí ló bí oníṣẹ́ fẹ́ gbọ́ ó látọyún inú àtàṣe ìdí tó bá dijọ́ méje lé ní ẹ pé ogun ọjọ́ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ibi tí n fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi sínú. ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi mí jọba nínú ìlú yín tẹ́lẹ̀ fẹ́ mọ̀dí tí n fi ń gbẹ́sẹ̀ lápòtí ó nídìí ó ní ẹ bá ń gbàpótí yẹn gbé sáàrin gbogbo yẹn kí wọ́n mọ̀ rí ẹ ṣí kíní mẹ́mẹ́ nígbà tí wọ́n ṣí àpótí yẹn ìbọn léwọ́ tí fi ń ṣọdẹ ẹjọ́ tó wọ̀ lùlù yẹn àtàṣọ àgísà tó wọ̀ wọ́bẹ̀. Allahu akbar. kò sáwọn tí wọ́n pariwo ọlọ́run tó lòkè dáadáa ń bí. Allahu akbar. wọ́n wá béèrè lọ́wọ́ kábíyèsí wọ́n ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni gbogbo ọjọ́ tóun bá ti fẹ́ dájọ́ lòun mọ̀ rántí pé ọmọdé wọn ìjọba rí lé yín o tó o bá ṣẹjọ́ dálé nìkan má jẹ́ pé ibi tó o ti bẹ̀rẹ̀ lọ parí ẹ̀ sí. gbogbo ẹni tí ó délé lérí inú ayé àfà ni ó ní àbọ̀ máa fà olówó ni ẹni àbọ́lọ́lá gbajúmọ̀ ni ẹni àbẹ́ni táyé rọ́ tẹ̀lé mọ́ gbàgbé ibi tó o ti bẹ̀rẹ̀ o kò sẹ́ni tó burú rí fún tí o ti kò sẹ́ni tó dáa fún rí tí o burú fún rí o. bẹ́ẹ̀ yẹn bá bára rẹ̀ ní mùdírù lẹ́ni ìtì ń bẹ tọ́lábàrí bẹ́ẹ̀ yẹn bára rẹ̀ ní gẹ́wùsù lẹ́ni ìtì ń bẹ ní mùrídìrí bẹ́ẹ̀ yẹn bára rẹ̀ ní ṣéèkù lẹ́ni ó ti jẹ́ mùrídì lábẹ́ àwọn kan náà ọlọ́run àbíọ́ àdúrà kejì tí ń ṣe fún bàbá Laylah gbogbo ẹni tí ń bẹ ń bí pátá tó mọ̀ pọ́lọ́ ń ṣe ń bẹ lára ẹ̀ tó tí ì lọlé dákun bá dédó lórí ẹsẹ̀ lẹ́yìn bàbá Khalifa ní kàtìbá mi àgbà tọ́ra lẹ́. gbogbo ẹni tí ń bẹ ń bí dákun torí ọlọ́run wákàtí ń fẹ́ dá ìní ọmọ wa bá mi dá tó o bá ti wá ń gbọ́ wákà yẹn ó ṣọkùnrin ló jẹ́ ni o ó ṣobìnrin ló jẹ́ ni o ní orí tébù tí ń bẹ́ ń bì mọ́ musa ara wa kà yẹn bọ̀ ń bẹ̀ ṣótúbù mẹ́mẹ́ máa bá mi sọ fún àǹfààwọ̀ àgbà Laylah lórí ahọ́n bá mi àgbà lẹ́yìn kọrin níkàlẹ̀ bá pariwo ṣé òkò lòkè dáadáa. Ṣéèkù. wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣéèkù. bá ń sọ pé ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni. Ànábì Yusufa tí wọ́n jù sẹ́wọ̀n. Ànábì Yusufa tí wọ́n jù sẹ́wọ̀n. kò ṣe ṣìnà irọ́ ni wọ́n pa mọ́. kò ṣe ṣìnà irọ́ ni wọ́n pa mọ́. sọ pé ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni. Laylah ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni ayé onídàáràn kan sọ pé ẹ̀yin ni. Ànábì Yusufa tí wọ́n jù sẹ́wọ̀n. Ànábì Yusufa tí wọ́n jù
irọ́ ni wọ́n pa mọ́. Adélé ayé làbásánmọ́ níbẹ̀. Adélé ayé làbásánmọ́ níbẹ̀. Sọ pé bọ́lọ́hún fẹ́ ayé là ó fi sí. Bọ́lọ́hún fẹ́ ayé là ó fi sí. Ẹni ròkúrò yìí Ají Ismaila. Ẹni ròkúrò yìí Ají Ismaila. Bọ́lọ́hún fẹ́ yóò fi yín sáyé lọ. Bọ́lọ́hún fẹ́ yóò fi yín sáyé lọ. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا. alọ́dọ̀ bàbá àgbà ẹ wálé náà onílùdúró náà ń bọ̀ à ń lọ sọ́dọ̀ bàbá àgbà tí wọ́n bí wa bàbá àgbà lè la ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ fún bàbá bàbá àgbà lè la ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ fún bàbá.